Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé ṣé nítorí pé àánú yín ìyẹn dúró láàyè. A yìn lógo nítorí pé ẹ̀yin Ọlọ́run ò fi wálẹ̀. Ẹ kọ̀ wá. Lójoojúmọ́ là ń rí yín pé Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. Bá a ti ń lọ sínú àdúrà yìí lórúkọ Jésù Olúwa ẹ gbà ògo. Olúwa ẹ gbà agbára. Mo ní kí ẹ gbà ògo, Olúwa ẹ gbà agbára. Gbogbo pa àti agbára ẹ̀mí òkùnkùn lórí àwọn ènìyàn lórúkọ Jésù lónìí ó ṣàkí. Bọ́lọ́run tí ń bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè, ẹ̀mí mọ́ rẹ̀ yóò jọba. Ẹ̀mọ́ rẹ̀ yóò ṣiṣẹ́. Báwọn yẹn ti ń pe orúkọ Jésù tí wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn. Agbára wà láàyè Ọlọ́run yóò mú èsì wá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run alààyè fún oore ọ̀fẹ́ rẹ̀ nínú ayé wa. A yìn nítorí pé ó ṣe, nítorí pé àánú rẹ̀ ó dúró láéláé. Mo ní ìfilọ̀ kan sí méjì. Kákan rán ara wa létí náà ni. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ènìyàn tí ẹ ti ń lọ sórí wẹ́bsáìtì wa tí ẹ ń sọ fún wa wípé ètò ìpàdé àdúrà tó ní agbára tí a fẹ́ ṣe ní Freiburg ní Germany pé ẹ̀yin náà wà ń bẹ̀. À ń retí ẹ̀yin náà o, ṣe rí pé ẹlòmíì ni ó sì pẹ́ kò pẹ́ o, ẹ má sọ pé ó sì pẹ́ o. Bẹ́ẹ̀ èèyàn bá ṣe múra sílẹ̀ tó yóò bẹ́ẹ̀ náà ni ìrìn àjò ẹ̀ á ṣe dáa tó. Ara àwọn ènìyàn tó yẹ pé wọ́n ti múra báyìí yóò mọ̀ rántí àwọn dáàdì wa yẹn tí wọ́n ní ẹjọ́ àwọn ní divisional letter ń bọ̀ láti Amẹ́ríkà. Tó bá yá ń sìn àwọn kan ní Pastor Sam tí ẹ̀ dá sí ọ̀rọ̀ mi mélòó làwa lè ṣe gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara dá sí ọ̀rọ̀ ara yín ẹ fi èèyàn lẹ̀ kẹ́ ẹ gba ojúmọ́ Ọlọ́run ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ nígbà tí èèyàn bá wọ́n dáàdì wa tí mo sọ fẹ́rẹ̀ yìí mi ìfẹ́ dárúkọ wọn ni fire conference tá a ṣe ní London tó kọjá wọ́n wà ń bẹ̀ o láti Amẹ́ríkà náà ti wá o. Ìjọ adẹ̀rí ní àwọn ará Manchester ibẹ̀ jìnnà ní láti Amẹ́ríkà wọ́n kàn ń sọ fún wa ní o kì í ṣe pé bóyá ó ní kankan tá a fẹ́ gbà ń bẹ̀. Ṣé rí Bíbélì tó sọ pé olódodo gbàdúrà ṣáájú ọjọ́ ibi ṣé rò bóyá Ọlọ́run mọ tó ń ṣe ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì wọ́n fẹ́ kí ibi yẹn dé kí wọ́n bẹ̀rẹ̀ àdúrà. Ìgbàgbọ́ tèmi nìyẹn tó ti bá ṣe bẹ́ẹ̀ àǹfààní àdúrà lárí yìí o a ò dẹ̀ ní fi style mú yín wá bẹ́ẹ̀ irọ́ àní tàn yín wá kò ṣeé ṣe. Àní lo agbárí kẹ́ ẹ lè wá irọ́ o àní ṣe bẹ́ẹ̀. Àní pé àwọn kan tẹ́ ẹ mọ̀ ká mọ̀ pé ẹ lè wá tó rà mọ́ olórin bíi méjì tá a lè pè síbẹ̀ tá a máa forúkọ wọn pè yín wá irọ́ àní ṣerú ẹ̀ lórúkọ Jésù. A ó sọ fún yín pé àdúrà wa àwọn tó bá jàjà nípa àtìpín níbẹ̀ tán bá farahàn níbẹ̀ àjọ máa gbádùn Jésù ìyẹn náà tó torí bí ó sọ pé òun ni ayọ̀ wà ní ọ̀run fún ẹnìkan ni òun sọ pé ẹlẹ́ṣẹ̀ mẹ́jọ ẹnìkan péré tó ronú pìwàdà so ẹni tó bá pẹ́ ẹnìkan náà ló fẹ́ gbádùn Ọlọ́run àkílódé orí ọ̀fẹ́ Ọlọ́run lọ́dọ̀ wa ni orí ọ̀fẹ́ Ọlọ́run cover ẹ jọ̀ọ́ torí ẹ̀ la ṣe ṣẹ́rí gbogbo làálàá tí àwọn kan ní àwọn kan ló jẹ́ kọ́mítì yẹn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn lọ́sàn-án lóru lójoojúmọ́ ẹ̀rí tí wọ́n ń ṣiṣẹ́ yẹn pé kí ni gbọ́dọ̀ kárí ẹ wo orí Ọlọ́run gbọ́dọ̀ kárí òun la ṣe ń ṣe àwọn wọ̀nyí so program àti announce program fire conference ọjọ́ kan ni ìpàdé àdúrà ni mo sọ fún wa àdúrà ni ṣé inú àdúrà yẹn láti máa kọ́ àwọn àṣírí kan tá a lè fi lo ayé wa ìyẹn máa wáyé ní London lágbára Ọlọ́run àní pẹ́ máa polówó ẹ̀ kẹ́ ẹ lè máa àkókò àti ibi tá a ti ṣe àní kò ní pẹ́ rárá tá a ti máa ṣe yẹn a fẹ́ fún wa ní ó kéré ju oṣù 3 sí 4 tá a fi máa lọ́gùn ẹ̀ ní London ní on the 9th of August lágbára Ọlọ́run tá a máa ṣe ní ọjọ́ 9 nínú oṣù August ṣe tó bá ti wá di on the 23, 24th àti gbéra ó ti di Freiburg nìyẹn ní Germany èmi náà ò dé Germany rí ẹ̀rí mú iye sọ bó ṣe dùn lẹ́nu mi èmi náà ti ń lọ sí àwọn ẹ̀kọ́ jẹ́lósinmi àgbà kéèyàn tí ẹ lè kíyàn lédè ìlú yẹn wọ́n kíyàn ní òyìn arúgbó yẹn ń ṣépè fún yàn ni pé kí ló tẹ̀mí ṣépè mú ṣe délùú ìnáwó ni à ń kíyìn ní gbogbo yẹn náà làwọn náà ń kọ́ báyìí so ní on the 23, 24 tẹ́ bá ti rí testimony already
torí church ta fẹ́ lò yẹn ó yà wá lẹ́nu mo sọ ní ìjẹjọ ó yà wá lẹ́nu ẹ̀yọ́ bá a ṣe rí tẹ́ bá gbọ́ iye owó tí wọ́n ní kán mú wá ń bẹ̀ àìrò á bà yín pé kí ló dé ṣé ẹ fi nǹkan gbà á ní irọ́ wọn ò fi nǹkan kan gbà àwọn mọ́mí wa tó lọ bá wa lọ síbẹ̀ wọn ò fi nǹkan kan gbà wọn ò fi nǹkan sẹ́nu mọ̀ díẹ̀ tá a ṣe mọ̀ a ní kán lanu ká wo inú ẹnu wọn ká tó lọ ní kò sí nǹkan lẹ́nu wọn orúkọ Jésù àti orí ọ̀fẹ́ rẹ̀ ni so à ń retí yín ní Freiburg yẹn náà ẹ̀yin tí ẹ bá lè lọ́bẹ̀ I expect pé gbogbo àwọn tó wà ní Europe ó máa rọ̀ wọ́n lọ́rùn láti dé Germany kò dàbí irú àwa tó yẹ pé a ní di visa tá a máa bẹ̀bẹ̀ káàkiri ṣùgbọ́n wọ́n lè drive wọ anywhere wọ́n lè wọ train lọ sí anywhere jẹ́ ká try ká fara hàn bẹ́ẹ̀ mo sọ fún wa pé àwọn ti London ní èdè àti búùkù síìtì mọ́ àti ní òye iye àwọn tí à ń retí ní London àfi tí wọ́n fẹ́ pọ̀ sí lókù àti ní òye ẹ̀ dáadáa ṣùgbọ́n ní ti Freiburg àti ìṣe program bẹ́ẹ̀ rí so a máa rọ̀ yín kẹ́ bá lọ sórí website ẹ bá sọ fún àwọn tẹ́tẹ́ ti lọ ẹ bá sọ fún àwọn míì ẹ lọ sórí website ẹ bẹ́ẹ̀ ṣe máa ṣeré o ẹ sọ yìí sí tẹ́ni so a lè mọ̀ wípé hall tí a fẹ́ gbà yìí àga 3 látò síbẹ̀ àga 10 ni ká máa sá kiri ní ọjọ́ náà Ọlọ́run á ràn yín lọ́wọ́ mo ní ní orúkọ Jésù Kristi Ọlọ́run wá ràn yín lọ́wọ́ orí ọ̀fẹ́ Ọlọ́run kò sì ní fi ń sílẹ̀ lórúkọ Jésù bẹ́ẹ̀ tí ń gbàdúrà Ọlọ́run á máa gbọ́ àdúrà yín ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ body spirit and soul ara ẹ̀mí àti ọkàn body spirit and soul ṣe rí àdúrà kan wà tí Paul tó gbà fún àwọn ará Tẹsalóníkà oh God ṣùgbọ́n àwọn ènìyàn lónìí wọn kì í gbà á kí ló dẹ̀ fà á ṣe ló dàbí pé wọn ò ní òye tí ọ̀rọ̀ yẹn túmọ̀ sí nǹkan tí mi tí gbọ́ kò bóyá ó dẹ̀ wá o tẹ́mi ò ní àǹfààní láti gbọ́ o kí pásítọ̀ kan pe àdúrà yẹn mi tí fẹ́ gbọ́ ṣe rí bí Ọlọ́run ṣe jẹ́ mẹ́ta lọ́kan bẹ́ẹ̀ náà ni àwa tọ́lọ́run dá ní àwòrán ara rẹ̀ tá jẹ́ mẹ́ta lọ́kan ajé ara ajé ẹ̀mí ajé ọkàn ṣe rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí mo dárúkọ yẹn wọ́n gbọ́dọ̀ wà ní àlàáfíà pípé ká tó lè gbádùn ayé wa bẹ́ẹ̀ ni mo sọ fún wa tí kanú ẹ̀ bá yẹn gan in fact ọ̀rọ̀ kan wà táwọn òyìnbó ń pè ní nightmare ní ayé àdí nightmare tí kan ẹyọ kan péré tó bá yẹn gan ìbànújẹ́ ẹyọ gbé ọkàn ìdààmú ó dé nìyẹn so mẹ́tẹ̀ẹ̀ta yẹn kì í ṣe ara wa yìí nìkan ọkàn wa àti ẹ̀mí wa ó gbọ́dọ̀ wà ní àlàáfíà ká tó lè gbádùn ayé wa torí ẹ̀ mo sọ pé àdúrà yẹn ní agbára púpọ̀ tí Paul gbà fún àwọn ará Tẹsalóníkà nínú ìwé 1 Thessalonians chapter 5 verse 23 1 Thessalonians chapter 5 verse 23 Paul gbàdúrà kan níbẹ̀ ó ní kí Ọlọ́run àlàáfíà fúnra rẹ̀ kó sọ yín di mímọ́ pátápátá kí ó pa ẹ̀mí àti ọkàn pẹ̀lú ara yín mọ́ pátápátá ní àìlábùkù títí di ìgbà wíwá Jésù Kristi Olúwa wa ayé mi o irú àdúrà tó lágbára tó ilé yìí kò yẹ mi tí ìfẹ́ mo ní mi ò gbọ́ rí bóyá ó ṣeé ṣe ká ti rí onísọjí tó pe àdúrà yẹn o ṣùgbọ́n èmi tí mo bá ń sọ̀rọ̀ mi ò bí mo ṣe àpíà ní ìsọjí tó mi gbọ́ rí kàn pe àdúrà yẹn. And may the God of peace himself sanctify you completely, oh God, kó sọ yín di mímọ́ pátápátá. And may your whole spirit, soul, and body be preserved blameless at the coming of our Lord Jesus Christ. Yẹn ni pé àtara wa àti ẹ̀mí wa àti ọkàn wa kí Ọlọ́run pamọ́ ẹ̀yin láì lábùkù kó pamọ́ kó má ní problem kankan kó kó àdúrà wa tò nínú yẹn ó dẹ̀ máa yàtọ̀ díẹ̀ kò bá gbogbo àwọn àdúrà tá a ti gbà tẹ́lẹ̀ kò fẹ́ẹ̀ bá mu torí pé àdúrà yẹn ó unique ní ọ̀nà tiẹ̀ tí ò fara gbọ́n kankan so ẹ jábẹ̀ nípa ti ara nísìn ẹ pé a sọ fún wa ara ẹ̀mí àti ọkàn òun ló ń jẹ́ èèyàn fúnra ẹ̀ ṣe rí ara wa ó dàbí box tá a kẹ́rù sí box tá a fi kẹ́rù lọ ibì kan tàbí ká pè ní mọ́tò tó gbé wa láti ibì kan sí kejì òun ló ń gbé wa kiri gbogbo àwọn nǹkan tí tá a jẹ́ inú ara ni Ọlọ́run kó gbogbo ẹ̀ sí. Oh God, mo rántí màmá kan mo yẹ sọ̀rọ̀ yẹn mo dẹ̀ rántí màmá yẹn ní ṣọ́ọ̀ṣì wa kan ni nígbà tí ẹ̀ka tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mo ṣe pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì yẹn màmá kan join wa ní àdúgbò yẹn màmá àgbàlagbà ni
ṣùgbọ́n mo jẹ́ nìkan jọ pé mo observant gan èmi kì í like láti jókòó láti kọ̀yìn síjọ àwọn pásọ̀ kan wà bẹ́ẹ̀ àwọn ló máa jókòó sí front row mi like rárá mo hate ẹ̀ bàjẹ́ kí n lọ church kan jẹ́ pé màá jókòó máa kọ̀yìn sí church irọ́ mi like ẹ̀ mo fẹ́ jókòó kí n kọjú sí church láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọ tí mo ń darí. Mo máa wọ màmá yẹn dáadáa ojú ẹ̀ ò ní àlàáfíà tá a bá ń dá ọrẹ màmá yẹn á wá in fact ojú màmá yẹn ti wá ó dàbí pé ó ti how will I put it màmá yẹn permanently ó ti fojú yẹn sí sad face. Mo ṣáà wo màmá yẹn nígbà tí mo á invite màmá yẹn mo béèrè lọ́wọ́ ẹ má bínú mo sọ fún akọ́rọ̀ mi lè yé wa dáadáa ni mo á béèrè lọ́wọ́ màmá yẹn pẹ̀lẹ́ ṣàlàáfíà ni wọ́n ní bẹ́ẹ̀ ni ibo lẹ̀ ń gbé mo á nínú interview mo rí pé ilé ọmọ àkọ́bí ẹ̀ òun ló ń gbé téèyàn bá ń gbé ilé ọmọ àkọ́bí èèyàn ó yẹ kí ayọ̀ wà lọ́kàn ẹ̀. Now mi wá fẹ́ béèrè púpọ̀ jùlọ màmá yẹn torí pé mo rí pé màmá yẹn wà secretive kò fẹ́ sọ̀rọ̀ mo á jáde lọ wádìí mo dẹ̀ mo yẹn ṣe bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn ní kọ̀ọ̀kan tó mọ̀ dáadáa. Nígbà tí àwọn èèyàn tó màmá yẹn wá sọ ìtàn ẹ̀ fún mi àánú ẹ̀ ṣe mí ọmọ 9 ni màmá yẹn bí ọmọ 9 ṣùgbọ́n ẹ̀ mọ̀ ṣòro ẹ̀ nígbà tó wà lọ́dọ̀ a bímọ kan fún ọkùnrin kan ó já ọmọ yẹn lẹ̀ fọkùnrin yẹn nìyẹn á ta mọ́ ẹlòmíì tó lówó ju ẹni yẹn lọ ṣe tó bá ti ta mọ́ á bímọ kan fún tó bá ti tún pàdé ẹnìkan tó lówó ju ẹni tó wà lọ́dọ̀ ẹ lọ ó lọ ta mọ́ nìyẹn tó lè ra gbá fún tó lè ràwó fún ó ń lọ bí tiẹ̀ nìyẹn ṣùgbọ́n ó bí 9 nígbà tó bímọ sẹ́yìn àwọn ọmọ yẹn ṣá nínú òfin nínú ọ̀la wọ́n ṣàrà pálá olùkàkú dìde ṣùgbọ́n kò bá o ṣùgbọ́n wọ́n ṣàpá dìde ẹni ó wá bẹ̀rẹ̀ sí ní àwọn àìsàn kan àgọ́ ara ti ń béèrè àṣìlò àgọ́ ara ó ti damage àgọ́ ara yẹn nígbà tó wà ní kékeré bó ṣe ní ọmọ 9 tó kò yọ màmá yẹn wọ́n sọ fún mi nígbà yẹn wípé a lọ ra búrẹ́dì wọ́n á rí nílé ẹni tó ń ta búrẹ́dì á ra búrẹ́dì á ra omi á máa kí búrẹ́dì bọ́nú omi àgbàlagbà á máa jẹ. Wọ́n nígbà tán wádìí tán pé ọmọ yẹn màmá lọ ra búrẹ́dì ọmọ yẹn nìkan tó rí ẹ̀yàn nìyẹn olóhùn kan help ẹ kó òun lè kàn gbà sílé kó má kàn kú sójú títì ni. Ìgbà táwọn yàrá gbọ́ ìrìn àjò màmá yẹn wọ́n rí pé ó ti ara tó rò bóyá ara gidi ara wa ilé nǹkan lé tó bẹ́ẹ̀ ó lẹ́kùn pádà tó pọ̀ tó báyìí sí. Àánú iṣẹ́ ẹ̀rín ẹ̀yin obìnrin máa ń pa mí ẹ má bínú ẹ̀yin mọ́ mi wá ẹ má bínú rárá o ẹ bá kun ojú kun ètè kun gbogbo ẹ̀ máa rẹ́rìn sára yìí náà mo fún yín ní some years ẹ máa kún kò ní dúró kì í ṣèpè okòrò rẹ mo sọ fún wa yẹn ara ilẹ̀ pọ́nlé tó yẹn mi ní kẹ́ bá tọ́jú ara yín o tòmọ́tò tó bá ti wá di pé irọ́ ni mo gbọ́dọ̀ ṣe make-up 38,000 40,000 mọ́mí kan lọ́wọ́ òun lè jáde kó máa ti make-up tó 80,000 mo rẹ́rìn mo kàn kó wájú wọn ni wọ́n ní mo rẹ́rìn mo ní kí ni kí n jẹ́ kí n máa sọkún ni kò yé yín agbára wa ó máa ṣe o mo ní priority yín wrong ẹ má bínú ọ̀rọ̀ tèmi bó ṣe bẹ́ẹ̀ ṣe máa rí gbà mí nìyẹn ó máa rí bẹ́ẹ̀ gbà mí ṣùgbọ́n òkodo rọrọ̀ lè tí sómi ó máa jáde padà àpọ̀lọpọ̀ wa kẹ́bi kìrìsìtẹ́nì àti dámẹ́jì àgọ́ ara wa èmi gan ò free náà ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí ṣùgbọ́n ẹja sáré ẹja wọ̀rọ̀ lọ́nà ká gbàdúrà kí n ṣàlàyé ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ẹ rí i pé òkodo mò ń bá yín sọ. 1 Corinthians chapter 6 verse 19 1 Corinthians chapter 6 verse 19 bí ó sọ pé ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mọ́ tí ń bẹ nínú yín tí ẹ̀yin ti gbà lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin kì í ṣe ti ara yín ẹ̀yin kì í ṣe tara yín ẹ̀yin kì í ṣe tara yín ẹ má mímú lára mi ẹ tara yín jẹ ni ẹ̀yà kì í ṣe tara yín bẹ́ẹ̀ lè sọ bẹ́ẹ̀ ẹ já sọ fún Ọlọ́run náà Jésù Olúwa ẹ rà mí padà kúrò nínú gbogbo àtúbọ̀tán àwọn ọ̀nà tí mo ti fi bà àgọ́ ara mi jẹ́ àtúbọ̀tán àwọn ọ̀nà tí mo ti bà àgọ́ ara mi jẹ́ Jésù Kristi Olúwa ẹ rà mí padà gbogbo ọ̀nà tí mo ti bà àgọ́ ara mi jẹ́ Olúwa ẹ rà mí padà Oh Lord, redeem me from the consequences of the damage on my body. Gbogbo ọ̀nà tí mo ti bà àgọ́ ara mi jẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa ẹ rà padà fún mi lónìí. Ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́ ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ọ̀nà tí mo ti bà àgọ́ ara mi jẹ́ Olúwa ẹ bá mi rà padà Olúwa ẹ bá mi rà padà nínú àìmọ̀ ni o nínú òpè ni gbogbo ọ̀nà tí mo ti bà àgọ́ ara mi jẹ́ Olúwa ẹ bá mi rà padà Olúwa ẹ rà padà Olúwa ẹ rà padà Olúwa ẹ rà padà Olúwa ẹ rà padà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ó ṣe káwọn kan má lè gbàdúrà yẹn dáadáa tó náà ní bàárà mi jẹ́kẹ̀ ilẹ̀ ń sọ ẹ̀ rí ní ọ̀nà wo lẹ ti gbà bá àgọ́ ara yín jẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan mo lé mi tí mo hàn bí èmi gan jẹ̀bi ọ̀rọ̀ yẹn nígbà
nígbà tó yẹ kẹ́ ẹ sinmi, gbogbo àwọn ìgbà tó yẹ kẹ́ ẹ sinmi yẹn, tẹ́ ẹ sinmi tẹ́ ẹ ń lé owó, tẹ́ ẹ sinmi tẹ́ ẹ ń lé iṣẹ́, tẹ́ ẹ sinmi gbogbo ìgbà yẹn pátá ẹ̀ ń ba àgọ́ ara yẹn jẹ́ ni. Mo sọ pé irú èmi náà mo jẹ̀bi lórí ọ̀rọ̀ yẹn. Ní àwọn ọdún kan sẹ́yìn olú ẹ̀bá kan já sẹ́yìn wá ní mo lè jẹ́rìí àwọn ọmọ Nàìjíríà wọn ni àgbà táwọn ẹ̀mí èṣù tán rẹ́yìn máa yẹn ìrọ́dẹ̀ ní ẹ̀mí èṣù rẹ́yìn anybody. Àìlóye nígbà yẹn ni aṣáfẹ́ ṣe gbogbo ẹ̀. Ìgbàgbọ́ mi nígbà yẹn ni pé èmi nìkan lè dá yí gbogbo ayé padà. mo mọ̀ pé ní tí Bíbélì sọ ni pé do your best and leave the rest. Mi ò mọ̀ bẹ́ẹ̀. Ìgbàgbọ́ tí ẹ̀mí mọ́ sọ ṣàlàyé fún mi pé Jésù Olúwa wa gan gbà tó wá sínú ayé kò ṣe gbogbo ẹ̀, kò rí gbogbo ẹ̀ ṣe. Wọ́n ní tí Jésù bá rí gbogbo ẹ̀ ṣe wà máa àtìgbà yẹn ni o mi ìṣeré ìgbà tí hospital ni ẹ̀mí Ọlọ́run ti ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn fún mi pé Jésù Olúwa wa kò rí gbogbo ẹ̀ ṣe. Who are you? Wàá kàn kú dànù. Wọ́n á ní wow òótọ́ mà ni, ṣùgbọ́n àti bá àgọ́ ara jẹ́ nígbà yẹn. Ẹ máa manage ẹ̀ ní o, ẹ máa manage ẹ̀ ní o. Mo wúra mi jẹ́ mo lé mi náà. Tàbá lọ church jọ Sunday 4th floor ní church wa wà ní Nàìjíríà bí ó máa ń tó ìṣẹ́jú 12 kí n tó gòkè tán. Màá gùn díẹ̀ mo ṣe mí nìyẹn o. Màá dúró ó dé stage kan wọ́n mi ní àbí ká máa gbé kíní ká máa gbé àpótí sínú mọ́tò. Ààyè mi o èmi náà mo ní láyé. Ẹlòmíì ẹ̀ṣẹ̀ òun ló fi bá àgọ́ ara yẹn jẹ́ torí pé ó ń wówó ó wà nǹkan kan ọwọ́ ò dẹ̀ tó kíní yẹn wà wọ́n pé máa yẹn ló dẹ̀ ní kíní lọ́wọ́ àtẹ̀díẹ̀ lẹ̀ wọ́n máa bá sùn kò mọ̀ dẹ̀ mọ́ pé òun bá àgọ́ ara yẹn jẹ́ ni. Àgọ́ ara wa ẹ̀ nínú gbogbo nǹkan tí Ọlọ́run dá àgọ́ ara wa wà lára àwọn àgọ́ tó yẹ pé kò lágbára rárá, kò ní agbára kankan ní àgọ́ ara wa ẹ̀. Ẹlòmíì torí pé ó ń wá owó ni á dẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ni o kò lóògùn á dẹ̀ sọ̀rọ̀ á dẹ̀ fraud èèyàn pẹ̀lú ọ̀rọ̀ lásán. Ẹni a máa ní thank you sir á dẹ̀ máa kó gbọ́ ayé ẹ̀ lẹ́fun. Ẹni ẹ̀ mọ̀ pé òun ti ń ba àgọ́ ara òun jẹ́ ni tó bá yá tí ìṣòro bá dé anírúkọ Jésù ó dẹ̀ rántí mi lẹ́nu tó fi defraud èèyàn lánàá ló tún fi Ọlọ́run gan try gbogbo ọ̀nà tá a ti ba àgọ́ ara yẹn jẹ́ ó lè má jẹ́ ọ̀nà ẹ̀ṣẹ̀ la fi bàjẹ́ ṣebí kan ni mo sọ nípa tèmi yẹn. Láàárọ̀ olú hello ó yá hello ẹ pè mí ẹni àwọn ò ráàyè òru ló máa ráàyà ẹ pè mí lóru kó ló dé àníkájọ gbàdúrà. Nígbà tó bá tèmi kan máa ń wẹ̀yìn wò máa wò pé irú stupidity wo gan ni mo ti ń ṣe ń gbà yẹn gan ná tí mo ní mò ń ṣiṣẹ́ ìránṣẹ́. Nígbà tó délẹ̀ fóònù gan wà ní àmọ́ lójú ni ó ń dún àti ẹ̀ lè ṣebí tẹ bá lè náwó gbé gan ṣebí òun lè máa gbé sétí lè náwó gbé pé fóònù yẹn jọba mi pa fóònù yẹn jọba mi pa kí n lè sùn díẹ̀. Ó délẹ̀ tán àti bà àgọ́ ara jẹ́ ṣùgbọ́n agbára Ọlọ́run ó lè tún àgọ́ ara yín ṣe mà mò ń sòótọ́ fún yín. Ọkàn lọ́lọ́run wò nígbà tí ọkàn yín bá ti ṣe déédé pẹ̀lú ẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ kẹ́ tó lè tún ní sí prayer yìí ọkàn yín ti ṣe déédé pẹ̀lú wa nìyẹn. So opportunity tẹ́ ẹ ní nìyẹn á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ rà mí padà kúrò nínú gbogbo àtúbọ̀tán àwọn ọ̀nà tí mo ti bà àgọ́ ara mi jẹ́. Redeem me from the consequences of the damage I've done to my body. Gbogbo ọ̀nà tí mo ti bà àgọ́ ara mi jẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa ẹ rà mí padà lónìí pátápátá. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ọ̀nà tí mo ti bà àgọ́ ara mi jẹ́ lórúkọ Jésù Kristi Olúwa ẹ rà mí padà 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 lórúkọ Jésù Olúwa ẹ rà mí padà Olúwa ẹ rà mí padà Olúwa ẹ rà mí padà Olúwa ẹ ṣàánú Olúwa ẹ rà mí padà Olúwa ẹ rà mí padà o wọ́n ọ̀nà tí mo ti bà àgọ́ ara mi jẹ́ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ dákun ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú mo ti expect pé mo máa bọ́ sórí àdúrà mi ṣùgbọ́n bá ṣe gbàdúrà yẹn mo rántí màmá yẹn ní ọdún yẹn lọ́hùn. Màmá yẹn ọ̀rá church wa ni màmá yẹn tá bá ní ẹ dìde dúró a fẹ́ gbàdúrà kò lè dìde a fẹ́ gbàdúrà lásán ni o tá a fẹ́ ṣe offering màmá yẹn wọ́n nítorí ti ẹnìkan ó yá àwọn ọ̀ṣà ní kó má dìde mọ́ wọ́n á lọ máa gbé ìgbà ọ̀rẹ́ lọ́ba tó ra máa ń jó ní ṣọ́ọ̀ṣì wa ń gbà yẹn ni a máa jó ráǹdì báyìí a máa jó ráǹdì báyìí a máa jó ráǹdì jọ́ọ̀jì yẹn dẹ̀ tóbi gan kó o tó lè yí ráǹdì wọ́n gan gbà ẹ̀yin ò ṣe pé ká lè rí jójó náà ni a ṣe dọ́gbọ́n ẹ̀ ń gbà yẹn ẹ̀rí màmá yẹn kò lè rìn púpọ̀ ẹ̀rí
igi méjì báyìí òun ló máa fi sábíyá máa rìn ẹsẹ̀ rọ̀ o. Ṣùgbọ́n nígbà tí mo wádìí wò màmá kí ló ṣẹlẹ̀ wọ́n ti bá àgọ́ ara yẹn jẹ́. Wọ́n ní ìkiri ni mo ní kí ló jẹ́ ìkiri wọ́n ní kéèyàn kiri ọjà lè ní ṣọ́ọ̀bù wọ́n lọ́kọ wọn kúkú nílé ọkọ wọn kúkú ṣe ṣọ́ọ̀bù fún wọn tó ní ìrìn yìí ti pọ̀ jù màmá sọ pé rọ́ ò lè dí ire òun lọ́wọ́ òun láwọn kọ́sọ́mà Mushin òun láwọn kọ́sọ́mà ní mile 2 òun láwọn ló bẹ̀ sí Capitol ti láwọn kọ́sọ́mà ẹsẹ̀ láàfin ní lọ́rìn bọ̀ nígbà tó yá lẹ́sẹ̀ daṣẹ́lẹ̀ wọ́n ti bá àgọ́ ara yẹn jẹ́ tí wọ́n sọ pé kì í ṣẹ̀ṣẹ̀ nìkan ẹ jákun ẹ máa tẹnumọ́ ní ìgbà gbogbo pé gbogbo ọ̀nà tí mo ti bá àgọ́ ara mi jẹ́ àwọn àtúbọ̀tán ẹ̀ dé báyìí lórúkọ Jésù Kristu Olúwa ẹ rà mí padà Olúwa ẹ ṣàánú mi òye mi ni bẹ́ẹ̀ ni ibẹ̀ mi ṣe ń gba tèmi nìyẹn èmi kì í tanra mi jẹ níwájú Ọlọ́run òye mi ní sá ẹ dákun ẹ má wo àìlọ́pọlọ mi ẹ ṣáà rà mí padà òun la ṣe rí díẹ̀díẹ̀ ṣe tẹ́lẹ̀ oh my God ṣáà tiẹ̀ lè ṣe bí ẹ̀ńtà rẹ̀ dá òun ló máa pe àdúrà àbí ẹ̀ńtà rẹ̀ dá òun ló máa ṣèṣọ́jí ẹ̀ńtà rẹ̀ dá òun ló máa sásókè sásísàlẹ̀ ṣùgbọ́n ó bẹ̀ sí rà wá padà ó bẹ̀ sí Ọlọ́run ọba yìí alágbára Ọlọ́run now ṣe ni téèyàn bá ti mọ̀ bẹ́ẹ̀ kéèyàn ti mẹ̀bí ẹ̀ lẹ́bi èèyàn ń ṣílẹ̀kùn fún ìwòsàn nìyẹn so àdúrà ìwòsàn la fẹ́ gbà ẹ dákun mo bẹ̀ yín níbi ní ìkórìtà tí a dé mo fẹ́ ka ibì kan sí màá wá ní kẹ́ ẹ ṣe nǹkan kan ẹ má slow mi ní fún yín ní àkókò tó pọ̀ o mo fẹ́ ka ibì kan sínú Bíbélì James chapter 5 verse 14 and verse 15 ìwé Jámésì ọ ìwé Jákọ́bù ètò bá jẹ́nu báìbù yín ẹ lè rí báìbù mi kan pè ní Jámésì ọ̀kan pè ní Jákọ́bù the same thing chapter 5 verse 14 and 15 Bíbélì ní ẹnikẹ́ni a ṣe àìsàn nínú yín bí kí ó pe àwọn àgbà ìjọ kí wọ́n sì gbàdúrà sórí rẹ̀ kí wọ́n fi òróró kùn ún ní orúkọ Olúwa àdúrà ìgbàgbọ́ yóò sì gba aláìsàn náà là Olúwa yóò sì gbé e dìde ẹ wá wọlé ó ní bí ó bá sì ṣe pé ó dẹ́ṣẹ̀ a ó dáríjì tí mo ṣe ní ká kọ́fì yẹn ṣáájú lẹ́ẹ̀kan ká sọ ká má tara wa jẹ pé gbogbo ọ̀nà tí mo ti gba àgọ́ ara mi jẹ́ tí mo ti bàjẹ́ kọ́lọ́run kó ṣe kí ni o kó rà mí padà Ọlọ́run sọ pé àwọn àdáríjì náà níbikíbi tẹ́ ẹ wà yẹn ẹ wá òróró lọ náà ẹ máa gbọ́ irú òróró ẹ má sọ pé ẹ ní òróró ńlé tẹ́ ẹ bá ní òróró tẹ́yìn pé ní goya oil àwọn oil yẹn tẹ́ ẹ bá ní nílé ó yẹ kẹ́ ẹ ní cooking oil ẹ̀yìn òróró sebẹ̀ ẹ kàn bù sínú ìdérí kékeré ìdérí tíntìn lẹ nídìí o tíntìn lẹ nídìí mí ní kẹ́ lọ gbé apẹ̀rẹ̀ ìdérí wa tíntìn báyìí ẹ kàn tá sórí ìdérí kékeré ẹ wá ìdérí ìgò kékeré kẹ́ kàn tá sí tíntìn yẹn ni o ẹ ti ń ṣe ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ní òróró ìjẹun lé ṣe ẹ ní rọ́ọ̀bù kí ní káwọn àbí táwa ń pè ní rọ́ọ̀bù ẹ wá tàbí ẹ ní petroleum jelly bíi Vaseline petroleum jelly ni ẹyọ mentor rub lẹ́yìn pé kí lẹ́yìn pé ń tì yín lọ́dọ̀ yín ẹ ṣe ẹ lọ wá ṣe kó mo ti kà dáadáa bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá ní goya oil ìtẹ́yìn pé ní anointing oil yẹn tẹ́ ẹ bá ní ẹ wá cooking oil ẹ bù sínú ìdérí kékeré tẹ́ ẹ bá ní rọ́ọ̀bù tí wọ́n ń bì ẹ sáré mu jáde tẹ́ ẹ bá ní ẹni petroleum jelly Vaseline yẹn petroleum jelly ni tàbí nǹkan tó bá jọmọ́ Vaseline ẹ̀yọ ìdérí kékeré ní kẹ́kànlá tọ́ sí títí nílẹ̀ nídìí tàbárí àwọn tí àgọ́ ara wọn ẹ̀rí tó dàbí pé ó ní àìsàn ni mo ń sọ fún yín bá a fẹ́ gbàdúrà ni o now ibo ni àdúrà wa wà Bíbélì náà ni àdúrà wa wà Jeremiah chapter 17 verse 14 Jeremiah 17 verse 14 ó sọ pé wò mí sàn Olúwa èmi yóò di ẹni ìwòsàn gbà mí là èmi yóò di ẹni ìgbàlà nítorí ìwọ ni ìyìn mi prayer point wa nìyẹn ẹ lè ṣe síwájú tẹ́ ẹ bá lè kà lórí Jeremiah chapter 17 verse 14 heal me O Lord and I shall be healed save me and I shall be saved for you are my praise ṣáà ti ṣe tán á sọ fún Ọlọ́run mò ń kà nínú Jeremiah chapter 17 verse 14 ẹ má fi nǹkan kan kún àdúrà yẹn bá a ṣe kọ́ sínú bábí yẹn gẹ́lẹ́ ní kẹ́ ẹ ṣe gbà pé Jésù Olúwa wò mí sàn èmi ò di ẹni ìwòsàn
Olúwa gbà mí là èmi ò di ẹni ìgbàlà nítorí ìwọ ni ìyìn mi. Olúwa wò mí sàn èmi ò di ẹni ìwòsàn. Olúwa gbà mí là èmi ò di ẹni ìgbàlà nítorí ìwọ ni ìyìn mi. Olúwa wò mí sàn èmi ò di ẹni ìwòsàn. Olúwa gbà mí là èmi ò di ẹni ìgbàlà nítorí ìwọ ni ìyìn mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, Olúwa wò mí sàn èmi ò di ẹni ìwòsàn. Olúwa gbà mí là èmi ò di ẹni ìgbàlà. Olúwa wò mí sàn èmi ò di ẹni ìwòsàn. Olúwa gbà mí là èmi ò di ẹni ìgbàlà. Olúwa wò mí sàn èmi ò di ẹni ìwòsàn. Olúwa gbà mí là èmi ò di ẹni ìgbàlà. Ó yẹ máa gbàdúrà, ẹ má dákẹ́ o, ẹ má tẹnumọ́ bí ìgbà tí ẹ rántí ọ̀rọ̀ míì mọ́. Ẹ máa tẹnumọ́ pé kí Olúwa kó wò yín sàn. Ẹ sọ fún ìṣẹ̀dá yín pé ẹ̀yin náà ò di ẹni ìwòsàn. Kí Olúwa kó gbà yín là, ẹ̀yin náà ò di ẹni ìgbàlà. Olúwa wò mí sàn èmi ò di ẹni ìwòsàn. Olúwa gbà mí là èmi ò di ẹni ìgbàlà nítorí ìwọ ni ìyìn mi. Ẹ tara máa àdúrà yẹn. Ọlọ́run ti ṣàlàyé ẹ̀ fún wa láti àárọ̀ lónìí pé òun ò dáwọ́lé àwọn ènìyàn, òun ò wò wọ́n sàn pátápátá, òun ò yà wọ́n lẹ́nu médíkálì. Bẹ́ẹ̀ ni mo sọ, mo fẹ́ kẹ́ ẹ wà lára àwọn tí Ọlọ́run máa yà lẹ́nu médíkálì ni mo ṣe ní kẹ́ ẹ gbàdúrà. Ẹ fi ìtara gbàdúrà yẹn. Èmi ò mọ irú àìsàn tẹ́ ń bá fínra, ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run lè dáwọ́lé yín. Mo mọ̀ pé ẹ lè gbé ìgbé ayé nínú ìrọ̀rùn. Mo mọ̀ pé ẹ lè gbé ìgbé ayé nínú láì ní àìsàn kankan nínú. Ó yẹ tẹ̀síwájú láti gbàdúrà. Olúwa wò mí sàn èmi ò di ẹni ìwòsàn. Olúwa gbà mí là èmi ò di ẹni ìgbàlà nítorí ìwọ ni ìyìn mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, Ọlọ́run mi o. Bá a ṣe ń gbàdúrà yẹn, ìbéèrè kan wá sí mi lọ́kàn. Ìbéèrè yẹn ni pé ṣé do you want to recover amazingly? Pé ṣé ẹ fẹ́ gba ìlera yín padà lọ́nà ìyanu? A lè mú mi lọ sí Rome chapter 12 verse 1. A mú mi lọ sínú ìwé Rome orí 12 ẹsẹ̀ 1 tó sọ pé nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́, kẹ́ ẹ fi ara yín, your body, kẹ́ ẹ filẹ̀ fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ẹ̀rí láti òní lọ, dádì, mọ́mì, ẹ release àgọ́ ara yín fún Ọlọ́run. Ohun tí ò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, ẹ dákun ẹ yọ kúrò. Ó tán á yà yín lẹ́nu bọ́lọ́run ṣe máa ṣiṣẹ́. Ẹ já lọ sí ìpele kejì tá a pè ní ẹ̀mí, spirit. Ẹ̀mí. Ṣe rí àgọ́ ara yẹn wà báyìí. Ọlọ́run wá fi ẹ̀mí ó papọ̀ mọ́ àgọ́ ara nígbà tó ń ṣe ìṣẹ̀dá ènìyàn. Genesis chapter 2 verse 7. Genesis chapter 2 verse 7. Ó ní, and the Lord God formed man of the dust of the ground and breathed into his nostrils the breath of life, and man become a living being. Oh God. Ẹ̀mí ẹni Bíbélì sọ pé nígbà tá a bá kú ó padà lọ sí ọ̀dọ̀ ẹni tó ní. Ẹ̀mí yẹn ló máa padà lọ bá ẹni tó ní pé bọ́dì tẹ́ ẹ yá lọ́jọ́ sí o, tẹ́ ẹ yá ní ẹ̀mí yín o, tẹ́ ẹ ṣe sínú ẹ̀mí yẹn o ni mo padà dé yìí o, á dá padà torí ẹ̀mí àyà lọ́wọ́ Ọlọ́run ni. Bíbélì ló ká ní òye ẹ̀. Ṣùgbọ́n ó ṣe láàánú pé pẹ̀lú ẹ̀mí yẹn sà, pẹ̀lú ẹ̀mí yẹn mà, fún àìmọye ọdún a ti ṣe àmúlùmálà ìgbàgbọ́, a ti corrupt ẹ̀mí wa. Òótọ́ tó wà ń bẹ ni. Ọ̀pọ̀lọpọ̀ ní understand nǹkan tó ń pè ní ẹ̀mí. Wọ́n á ní ẹ̀mí ẹ̀ ti yí jù, ẹ̀mí ẹ̀ ti le jù, ó ti corrupt ni. Gbogbo àlà ń lo phone. Àwọn kan nínú wa wà tó ń lo laptop. Tó bá ti wà corrupt báyìí kò ṣeé lò mọ́. Wọ́n á ní wọ́n á lọ format ẹ̀. Wọ́n á ní wọ́n á lọ ó ní èdè àtúnṣe nìyẹn. Mo rántí ní àwọn ọdún kan sẹ́yìn wọ́n invite mi lọ sí seminary kan. Ẹ má bínú pé ọ̀rọ̀ mi pọ̀. Mo ń sọ fún wa pé kọ́ àdúrà lè yé yín. Nígbà tá a bá parí àdúrà yìí kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà lọ́sẹ̀ yìí, òun ni program yìí wà fún. Á fún yín ní prayer point o, ṣùgbọ́n ẹ̀yin lẹ ní gbogbo ẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ kan yẹn. Ọlọ́run mi o. Wọ́n invite mi sí seminary kan. Wọ́n náà fẹ́ ṣe graduation fáwọn seminarians wọn pé kí n wá wàásù fún wọn. Mo rántí lọ́dún yẹn lọ́hùn. Mo ní bẹ́ẹ̀ ṣe wà láti oríṣi ṣọ́ọ̀ṣì lẹ ti wá sí seminary. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní ẹ wò, tẹ́ ẹ bá deal pẹ̀lú nǹkan kan nínú ọkàn yín tó wáá pé àmúlùmálà tẹ́ ń bá bọ̀ ní ṣọ́ọ̀ṣì yín ẹ tí get rid ẹ̀ kúrò nínú ọkàn yín tán. Tẹ́ máa lọ dé ní ilé ní pẹ́rẹ́. Tẹ́ bá wá rò bẹ́ẹ̀ ní lọ́kì kán wá lọ sọ pé wọ́n ọ̀dẹ́ ni wọ́n gbọ́wọ́lé yín fún iṣẹ́ ìránṣẹ́. Tẹ́ ẹ bá deal pẹ̀lú àwọn kíní wọ̀nyẹn á tún kún iṣẹ́ ìránṣẹ́ yín ni o. Mo sọ fún ọjọ́ mi tabarẹ̀ nínú yín tó pé ó ń ṣàgbèrè tẹ́lẹ̀, ó ti wá lóhùn ní ṣàgbèrè mọ́, ṣùgbọ́n spirit yẹn kò deal pẹ̀lú ẹ̀ tán. Tán máa lọ ọ̀dẹ́ ní ẹ̀pẹ́rẹ́ pastor alágbèrè ni o, a máa ṣàgbèrè lójú tó wáá pẹ́ tó ní ojú kòkòrò owó tẹ́lẹ̀.
tí ò bá dì pẹ̀lú ojú kòkòrò owó yẹn, tí ó bá lọ wà ordained láti òní lọ, kò lè fi olè lẹ̀ o, a máa mú owó olówó mọ́ tiẹ̀ ní o. Mo rántí ọdún yẹn lọ́nà tí mo ń ṣàlàyé fún wa bẹ́ẹ̀. Eri mo á recommend pé mo fún yín ní opportunity kan báyìí lẹ́yìn òní ẹ wá padà lọ sí orí òkè lọ́ba Ọlọ́run pé Olúwa kó wẹ̀ yín. Bákàkùn yẹn sọ pé kọ́lọ́run kó fi ewé sọ́pù wẹ̀ òun, ẹ fẹ́ bẹ̀rẹ̀ ẹ fẹ́ ṣe ìránṣẹ́ yìí pẹ̀lú ìwà mímọ́ ọkàn tó mọ́, ìgbà ilẹ̀ lè ṣàṣeyọrí o. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní àìmọye ọdún lẹ́yìn ìgbà yẹn, ara wọn pásítọ̀ lára wọn tó tún padà wá pé skisa ò nílò Ọlọ́run, kí ló dé lálágbèrè lo ọ̀rọ̀ yín ọjọ́ sí ó ló ń hàn tí òun eré ló pé ní ṣòro bóyá akàn wá wò pé káwá fìlì gáàpù fún yín. Inú Ọlọ́run nìyẹn. If you don't deal with the sin in your life, ó máa corrupt ọkàn yẹn, á corrupt ẹ̀mí yẹn, lẹ́yìn máa ṣe bálabàla. Ẹgbọ́n kan tí ìwé James chapter 8 verse chapter 5 verse 8 ló gbọ́dọ̀ jẹ́, chapter 5 verse 8, yes, James chapter 5 verse 8 ni. Ṣùgbọ́n ó ṣe láàánú pé kò sí Yorùbá Bible kan tó túmọ̀ ẹ̀, kò sí. Ohun tí òyìnbó ẹ̀ sọ ni pé ó ní you also be patient, establish your heart, ibi tí mo lọ nìyẹn, establish your heart for the coming of the Lord is at hand. Establish your heart yẹn ni, kò sí Yorùbá Bible tó túmọ̀ ọ̀rọ̀ yẹn. Jẹ́ kí n fi lápẹ̀rẹ̀ kan, nǹkan tí Yorùbá Bible kan sọ ni pé ó ní ẹ̀yin pẹ̀lú ẹ mú sùúrù, ẹ fi ọkàn yín balẹ̀. Irọ́ o, establish your heart kò túmọ̀ sí kéèyàn fọkàn balẹ̀. Irọ́. Ohun tó yẹ kí bẹ́ẹ̀ yẹn jẹ́ ni pé ẹ̀yin pẹ̀lú ẹ mú sùúrù, ẹ jẹ́ kí ọkàn yín gún. Tí wọ́n bá lò bẹ́ẹ̀ wọ́n lè sọ pé ẹ jẹ́ kí ọkàn yín ní gbòǹgbò. Tẹ́ ẹ bá lò bẹ́ẹ̀ lè sọ pé ẹ mú ọkàn yín dúró lójú kan. Torí pé ọ̀rọ̀ yẹn establish yẹn ní èdè Gíríkì, ohun tó sọ wọn kí nǹkan dúró sí ààyè ẹ̀ lójú kan, kó má yà sọ́tún yà sósì, ní tíbẹ̀ yẹn ń sọ fún wa nìyẹn. Ẹ jẹ́ kí ọkàn yín gún. Mọ́mì, ẹ jẹ́ kí ọkàn yín gún. Tí ọkàn ò bá ti gún, ìgbà ènìyàn ń sá kiri. Tí ọkàn ò bá ti gún, ìgbà ènìyàn ò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mọ́. Ìgbà yẹn ló ń wà múlùmálà kiri. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ̀rín ayé mi já lónìí, kẹ́ ẹ wo gbogbo àmúlùmálà tí mo ti fi kún ìgbàgbọ́ mi àtẹ̀yìnwá sàn. A ti gbàdúrà yìí dáadáa o. Ṣùgbọ́n mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ ṣì wà tó ṣì ń struggle pẹ̀lú àmúlùmálà àná. Ẹ mọ̀ díẹ̀, èmi àti mọ́mì ká àjọ ń sọ̀rọ̀ nípa ìṣòro wọn. Èwo ni wọ́n tún gbẹnu lé àwọn ọ̀rọ̀ kan. Mo ní ẹ̀ tí ìbá gbàdúrà bàbá ẹni wọ́n ní rárá. Mo ní yéè, àmúlùmálà àtẹ̀yìnwá ó ń kó báyàn lónìí, ẹ̀ tí ì dì pẹ̀lú ẹ̀. Wọ́n láwọn ò mọ̀ pé àwọn olùgbé àtàwọn bá ti gba Jésù lólúwa àtolúgbà. Mo ní wàá jẹ́, Lord, walk through my life today and heal all falsehood I have added to my worship. Gbogbo àmúlùmálà tí mo ti fi kún ìgbàgbọ́ mi àtẹ̀yìnwá, Jésù Olúwa ẹ bá mi wò sàn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo àmúlùmálà tí mo ti fi kún ìgbàgbọ́ lórúkọ Jésù ló bá mi wò sàn. Olúwa ẹ wò sàn fún mi, Olúwa ẹ wò sàn, Olúwa ẹ wò sàn, Olúwa ẹ wò sàn. Àwọn àmúlùmálà tí mo ti fi kún ìgbàgbọ́, Olúwa ẹ bá mi wò sàn lónìí. Àwọn àmúlùmálà tí mo ti fi kún ìgbàgbọ́, Olúwa ẹ bá mi wò sàn, Olúwa ẹ bá mi wò sàn, Olúwa ẹ bá mi wò sàn ní orúkọ Jésù. Olúwa ẹ bá mi wò sàn. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, mi ní tàn yín o. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn kìrìsìtẹ́nì ló yẹ kó súnmọ́ Ọlọ́run lónìí, òun ló yẹ kó máa gbádùn Ọlọ́run dé góńgó, ṣùgbọ́n wọn ò tí gbàdúrà àgbàyọrí lórí nípa àmúlùmálà tí wọ́n ti ṣe lánàá. Mo sọ fún nǹkan tí mọ́mì yẹn sọ, ó ní àwọn olóògbé àti òun bá ti fàyè òun fún Jésù ni. Mo ní àtúbọ̀tán ẹ̀ ń kọ́ àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe lánàá. Mo ní ṣe bí ẹ̀yin lẹ sọ fún mi wípé secretary pastor ni yín, pé ẹ̀dẹ̀ mọ gbogbo gímìkì tó ń lò, ṣùgbọ́n ẹ sọ pé ó ń ṣẹ́tù yín. Ẹ sọ bẹ́ẹ̀ ló ń ṣẹ́tù yín, ó ní iye tó ń san fún yín lóṣooṣù. Kẹ́ ẹ má bàa ṣe kí ni o, kẹ́ ẹ má bàa bínú sí àwọn ìwà jẹgúdújẹrá. Kó jáwé eléwé kó fi bo tiẹ̀ mọ́lẹ̀. Ẹ mọ̀ pé ẹjọ́ máa pín nínú ìjìyà yẹn ni. Gbogbo àmúlùmálà àná, a sọ fún Ọlọ́run, Jésù Olúwa, kí àdúrà mi lè gbà, kí n lè gbádùn yín lẹ́kùnrẹ́rẹ́.
ẹ wo gbogbo àmúlùmálà tí mo ti fi kún ìgbàgbọ́ mi àtẹ̀yìnwá sàn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà kí àdúrà mi lè gbà, kí lè gbádùn yín lẹ́kùnrẹ́rẹ́ lórúkọ Jésù Kristi. Gbogbo àmúlùmálà tí mo ti fi kún ìgbàgbọ́ lórúkọ Jésù, Olúwa ẹ bá mi wòsàn, Olúwa ẹ bá mi wòsàn, Olúwa ẹ rà mí padà, Olúwa ẹ rà mí padà, Olúwa ẹ rà mí padà. Ọlọ́run nìkan ló lè wòsàn o, Ọlọ́run nìkan ni, òun nìkan ni o. Tẹ́nìkan bá sọ fún yín pé ọ̀nà àbáyọ mi wà irọ́ ni o. Gbogbo àmúlùmálà tí mo ti fi kún ìgbàgbọ́, Olúwa ẹ bá mi wòsàn. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣé ká lè ní ìsinmi inú ayé, ká lè gbogbo àwọn testimony ńláńlá tẹ́ gbọ́ wọ̀nyí, káà náà lè jọyìn wọn. Kíní kan wà tẹ́ gbọ́dọ̀ mọ̀ dájú, òun náà ni wípé ẹ̀mí mímọ́ àti ẹ̀mí wa ó gbọ́dọ̀ wà lọ́kan, wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ kan náà. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Romans chapter 8 verse 16. Romans chapter 8 verse 16. Only the Spirit himself bears witness with our spirit that we are children of God. Ṣé bó ṣe rí pẹ̀lú yín nìyẹn? Ṣé ẹ̀mí yín àti ẹ̀mí mímọ́ wọ́n jọ agree wípé ọmọ Ọlọ́run nìyí? Ntí Bíbélì sọ nìyẹn. Wọ́n ní nítorí ẹ̀mí mímọ́ fúnra rẹ̀ ó ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa pé a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn? Are we in tune with the Holy Spirit? Ṣé kìí ṣe pé ó dàbí dáàdi yẹn wọ́n ní ṣubú dìde làwọn? Mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Àwọn ní kìrìsìtẹ́nì tó ń ṣubú tó ń dìde. Mo ní how? Mi ò gbọ́ rí òótọ́ náà nígbà yẹn. Wọ́n ní báwọn wọ́n á ṣe dára lé ní before you know it, àwọn á ti dẹ́ṣẹ̀ lọ́la, wọ́n á ṣe dára lé ní wọ́n á ti dẹ́ṣẹ̀ lọ́túnla. Ìyẹn lẹ́gbẹ̀ẹ́ ní ṣubú jẹ́rìí. Ẹ tí dìde rárá, ẹ ṣì wà ní ìṣubú yẹn ni. Ṣó dá yín lójú pé ẹ̀mí àti ẹ̀mí mọ́ wọ́n jọ ń sọ̀rọ̀ kan náà? Tí ì bá ṣe bẹ́ẹ̀, àwọn mùdùnmùdùn tó wà ní ọ̀dọ̀ Ọlọ́run a fi ń dunra wá ní o. Tí ò bá débẹ̀ bí ìgbà téèyàn kàn mọ̀ dunra ẹ̀ ní. Àbí kìrìsìtẹ́nì wa yìí kan. Bíbélì ìyàwó tó yẹ pé kìrìsìtẹ́nì sọ pé kò sí nǹkan tó wà nípa ìwà mímọ́, àdúrà ní ṣá. Àdúrà wo ni màá gbà? Àdúrà wo ni kí n gbà? Báwo mo ṣe máa gbàdúrà? Ta ló tún ṣe prayer lọ́wọ́ báyìí? Program náà ń ṣe lọ́wọ́ báyìí? Àdúrà ṣáá ni àfiwà ìmọ́lẹ̀. Bíbélì sọ pé ó ní to obey is better than sacrifice. Ìgbọràn ó sàn ju ẹbọ lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ ni àwọn pásọ̀ yẹn sọ pé wọ́n máa sọ bẹ́ẹ̀, ẹbọ ni ẹbọ sàn ju ìgbọràn lọ. Ẹ kó mi wá lé ní ẹ kó mi wá o. Ó yá o, ẹ lọ lé yín o, ẹ mú coins ẹ sọ sínú omi, mọ́mọ́ mi yẹn sọ mi. Oníṣọ́ọ̀ṣì wọn ní kan ju coins sínú omi mọ́jú. Oní kan jọ sínú omi mọ́jú, tó bá ti dàárọ̀ kan wá kásámù bàbá ẹlẹ́ẹ̀méje ẹ̀yọ kan wá lọ fún àwọn oníbàárà. Pé ìyanu àwa bẹ̀rẹ̀ lọ́wọ́ agbára. Ọmọ kan rẹ̀ nípa irú kàtìkàtì wọlé. Bí èso pé ìgbọràn sàn ju ẹbọ lọ, ṣùgbọ́n àwọn pásọ̀ yìí sọ pé irọ́ ẹbọ sàn ju ìgbọràn lọ. Ẹ gbọ́, ta ló máa jìyà ẹ̀? Ṣé pásọ̀ ló máa jìyà ẹ̀ ní àbẹ́ ọmọ ìjọ? Ẹni tó bá ti gbà kí wọ́n fi ẹ̀tàn wọnú ayé òun, ó máa jìyà ẹ̀. Ẹ mọ̀ yẹ àpò ráìsì tẹ́ ti rà. Mo ní ẹ mọ̀ yẹ àpò ráìsì tẹ́ ti rà. Ẹ mọ̀ yẹ màálù tẹ́ ti rà. Ẹ mọ̀. Tẹ́ ẹ bá mọ̀ ẹyẹ kẹ́ ẹ mọ̀ iye anointing oil tẹ́ ẹ ti rà. Àyẹn gan ò ṣe é mọ̀. Ẹ má bínú, mi ò mọ̀ nígbà. Ẹ mọ̀ iye omi tẹ́ ẹ ti mu. Àtomi kànga, àtomi bọ́ọ̀hù, àtomi àbúrọ̀. Ó mà ṣe o. Wọ́n fi fídíò kan hàn mí. Kóòkì àti Fanta, ẹ mọ̀ soft drink. Òun làwọn èèyàn rà lọ ṣọ́ọ̀ṣì, wọ́n bẹ̀rẹ̀ sí túlé wọn lórí. Àmúláyé àwọn tó ń ṣe kóòkì àti Fanta ayé wọn máa dá o. Èrè rẹpẹtẹ wọ́n túlé wọn lórí. Ṣebí yẹn tiẹ̀ sì dáa mọ́mì. Báwo ni pásọ̀ ṣe máa gbé oúnjẹ òkèlè àtọbẹ̀ sílẹ̀? Pásọ̀ á bu òkèlè á máa fi nu àwọn ọmọ ìjọ, wọn máa wá nìkan wọn máa fi nu. Ayé mi o, láyé kan náà. Táwọn pásọ̀ sọ pé sacrifice is better. Ẹ mọ̀ yà gbọ́n tẹ́ ẹ ti rà láyé yìí. Ó mà ṣe o. A sọ fún Ọlọ́run. Jésù Olúwa, ẹ fún mi ní oore ọ̀fẹ́ ìgbọràn. Ẹ kẹ́ ẹ gbà mí lọ́wọ́ ẹbọ nínú ìgbàgbọ́. Oh Lord, give me the spirit, the grace, give my spirit the grace of obedience. Ẹ fún ẹ̀mí mi ní oore ọ̀fẹ́ ìgbọràn. Give my spirit the grace of obedience and deliver me from sacrifice. Ó yẹ ká bọ́ lọ́wọ́ Ọlọ́run ò gba ẹbọ kẹbọ, kò sí ẹbọ nǹkan tẹ́ ṣe níwájú Ọlọ́run tó ní mí ní rárá. Wọ́n ní àmọ́ ṣiṣẹ́ ńlá kan fún ẹ, wàá ṣiṣẹ́ ńlá kan fún ẹ. Nítorí mo kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn, mo gbà pé ẹni ẹ̀ ń jókì ni.
ó pẹ́ kí n tó mọ̀ pé òótọ́ ló ń sọ àmúni irú ìjọ burúkú ni wọ́n ní òótọ́ ni mo ní wọ́n fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ nínú Christianity iṣẹ́ wà ń bẹ ni wow para tí ẹnìyẹn máa sọ ní pásọ̀ yẹn sọ pé ìgbàgbọ́ tí ò ní iṣẹ́ òkú ni mo ní what ṣé iṣẹ́ kí nìyẹn iṣẹ́ irú èwo àwọn náà máa lọ wọn ara apẹ̀rẹ̀ wá wọn á kó kinní kan sí wọn á kó mìtẹ̀ tí nǹkan tán ní kó sínú apẹ̀rẹ̀ yẹn máa bọ̀ mo ní Jésù Olúwa o so iṣẹ́ ẹwọ ẹja gbàdúrà mi tẹ́ lè lọ ọbẹ̀ yẹn mọ́. Oh Lord, give my spirit the grace of obedience and deliver me from sacrifice. Jésù Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ ìgbọràn kẹ́ gbà mí lọ́wọ́ ẹbọ nínú ìgbàgbọ́. Ẹ jẹ́ àgbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà orí ọ̀fẹ́ ìgbọràn Olúwa fún ẹ̀mí mi ẹ fún ẹ̀mí mi ní orí ọ̀fẹ́ ìgbọràn ẹ fún ẹ̀mí mi ní orí ọ̀fẹ́ ìgbọràn ẹ gbà mí lọ́wọ́ ẹbọ ẹ gbà mí lọ́wọ́ ìrúbọ nínú ìgbàgbọ́ ẹ gbà mí lọ́wọ́ ìrúbọ nínú ìgbàgbọ́ Olúwa fún ẹ̀mí mi Olúwa fún ní orí ọ̀fẹ́ ìgbọràn orí ọ̀fẹ́ tó ń gbọràn sí àṣẹ Ọlọ́run nínú ìrọ̀rùn tó sì ń jèrè lọ́dọ̀ Ọlọ́run lórúkọ Jésù ẹ fún mi lónìí Olúwa fún mi lónìí Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jábọ́ sí ọkàn soul ẹ̀yin ọmọ Ọlọ́run nínú mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run papọ̀ tó jẹ́ ènìyàn ọkàn soul òun ló ṣe pàtàkì jù oh my God ṣùgbọ́n ṣe láàánú pé ẹlòmíì ti ta ọkàn ẹ̀ ẹlòmíì ti yá àwọn ẹ̀mí òkùnkùn ní ọkàn ẹ̀ wọn ò sì ní dá padà láíláí kì í ṣèpè kò ṣeé ṣe téèyàn bá ti release ọkàn ẹ̀ fún ẹ̀mí òkùnkùn kò lè rí gbà láyé táyà fi parẹ́ kò lè rí gbà ní ayérayé òótọ́ tó wà ń bẹ ni òótọ́ ńlá tó wà ń bẹ ni Titus chapter 1 verse 15 Títù orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Titus chapter 1 verse 15 ó ní to the pure all things are pure ṣẹ́ni bẹ́ẹ̀ to the pure all things are pure but to those who are defiled and unbelieving nothing is pure but even their mind and conscience are defiled. Oh my God ọ̀rọ̀ yẹn ní agbára gan ó ní sí ọlọ́kàn mímọ́ ohun gbogbo ló jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá ní ọkàn mímọ́ àwọ̀ tí ohun gbogbo ní mímọ́ àwọ̀ sì á jẹ́ mímọ́ nínú ayé ẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn tó ti díbàjẹ́ tí wọn kò sì ka ohunkóhun àwọn yẹn wọn ò ka ohunkóhun sí mímọ́ nítòótọ́ àti ọkàn àti ẹ̀rí ọkàn wọn òun ló ti díbàjẹ́ òun ló fà á tó fi jẹ́ pé mọ́mì tẹ́ ẹ bá kúnlẹ̀ síwájú wọn báyìí kí náà rí ẹ dáhùn kí náà rí tẹ́ ẹ bá kúnlẹ̀ síwájú wọn kì í ṣogun náà rí ni your soul is troubled ọkàn ti dàrú òun ló fà á torí kan tí Bíbélì sọ nìyẹn ó ní to the pure all things are pure tẹ́ ẹ bá kúnlẹ̀ síwájú wọn báyìí wọ́n ní ẹ ti rí ni ó ti ṣẹlẹ̀ sí mi rí akàndébẹ̀ yẹn ni ẹni ò mọ̀ mí rárá àtọ̀ kò mọ̀ mí rárá ó kàn pásítọ̀ ni adẹ̀wà ó bá wa ń bẹ̀ ni àwọn àgbàtà wa ṣe tán wọn ẹ jẹ́ àgbàdo bó ṣe tí má lè gbẹ ẹjẹ́ àgbàdo ń bá kúnlẹ̀ àwọn tó wà bẹ̀ àwọn wọn ojú mi àwọn náà bá kúnlẹ̀ torí àwọn tó wà bẹ̀ gbogbo wọn ló mọ̀ mí pásítọ̀ yẹn ò mọ̀ mí àwọn náà bá kúnlẹ̀ pásítọ̀ yẹn lẹ́ni orúkọ Jésù ẹ wò kò pé sẹ́ńtẹ̀nsì méjì ó kàn kúnlẹ̀ ni ó ní baba dáríjì ó baba dáríjì yẹn tó ìgbà mẹ́wàá kó tó kọ́ntínú àdúrà ìgbà tó wá ṣe tán wọ́n ní ẹ dákun ta ni ìránṣẹ́ Ọlọ́run bí mo ní máa pásítọ̀ gidi ni máa yàn mo ìsọ́sínú nìyẹn pásítọ̀ gidi ni máa yàn wọ́n á náwó sí mi wọ́n lè mi ní wọ́n ní ẹ bá ti sọ mo ní sọ kí ni onígbà táwọn ní ẹjẹ́ àgbàdo ẹni ẹjẹ́ àgbàdo ẹ̀ ní ẹjẹ́ àṣepè so ṣé mi ò fi àdúrà ni làbájọ rẹ̀ ni ṣe rí bẹ́yìn everything will be pure tẹ́ bá bọ́ sórí ìkúnlẹ̀ báyìí everything will be pure náà máa rí ṣùgbọ́n àti ọkàn ti dàrú and the soul is troubled ó máa rí bẹ́ẹ̀ náà tẹ́ bá sùn bí èso pé èmi sùn mo sì jí torí Olúwa wà pẹ̀lú mi ṣùgbọ́n tó ọ̀pọ̀lọpọ̀ bá sùn èmi sì sùn mo sì láàlákàlà èmi sì sùn wọ́n sì fẹ́ gbá lé mi kiri mo sì jí pẹ̀lú ìbẹ̀rù èmi sùn wọ́n tì mí látòrí òkè jábọ́ sílẹ̀ èmi sì jí nǹkan tó máa dà nìyẹn to the pure all things are pure ṣùgbọ́n fún àwọn tó wà defiled irọ́ ni gbogbo nǹkan láyé wọn bó ṣe máa yín náà nìyẹn á sọ fún Ọlọ́run ṣùgbọ́n eléyìí báyìí àwọn ọmọ la fẹ́ gbà fún torí pé tẹ́yìn náà bá mọ̀ pé ọ̀rọ̀ yìí kàn yín ẹ gbà fúnra yín náà o ṣùgbọ́n àwọn ọmọ ló ní àdúrà yìí Jésù Olúwa ẹ gba ọkàn àwọn ọmọ mi ẹ gba ọkàn wọn lónìí
sí ọ̀dọ̀ ara yín. Ṣùgbọ́n tá a bá rí àwọn tó yẹ pé ọmọ wọn ní àwọn ìwà kan tínú wọn ò dùn sí, ẹ wò ẹ dáàbò nínú àdúrà àdúrà yẹn á wá yàtọ̀. Jésù Olúwa, ẹ gba ọkàn àwọn ọmọ mi lọ́wọ́ ọtí mímu, ẹ gba ọkàn àwọn ọmọ mi lọ́wọ́ ògùn olóró, ẹ gba ọkàn àwọn ọmọ mi lọ́wọ́ ìdìtẹ̀, lọ́wọ́ agídí ọkàn. Bẹ́ẹ̀ yóò bẹ́ ṣe máa kà á nìyẹn èyí tó bá jẹ́ ti àwọn ọmọ yín bẹ́ẹ̀. Oh Lord, deliver the soul of my children. But if you know that your children is troubled in any way, I want you to add it to these prayers, and you are going to say it this way, that, oh Lord, deliver the soul of my children from stealing, from drugs, from hooliganism, from cultism, from alcohol. That is how you are going to do that. Bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn pé Jésù Olúwa, ẹ gba ọkàn àwọn ọmọ mi lọ́wọ́ olè, ẹ gba ọkàn àwọn ọmọ mi lọ́wọ́ ọtí, ẹ gba ọkàn mi lọ́wọ́ ògùn olóró, lọ́wọ́ agídí ọkàn, lọ́wọ́ ìpáǹle. Ẹ já bẹ́ẹ̀ sí gbàdúrà fún wọn ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa, ẹ gba ọkàn àwọn ọmọ mi, Olúwa, ẹ gba ọkàn àwọn ọmọ mi pátápátá. Olúwa, ẹ gba ọkàn èyí tó bá jẹ́ ti yín bẹ́ẹ̀ máa dárúkọ ẹ̀. Tẹ́ ẹ bá rí pé ẹ kófìrí pé àwọn ọmọ yín wọ́n lo ògùn olóró, ẹ sọ fún Ọlọ́run, ẹ dárúkọ ọmọ náà fún Ọlọ́run pé orúkọ Jésù ọmọ yìí, Olúwa, ẹ gba ọkàn rẹ̀ lọ́wọ́ ògùn olóró. Ẹ rí i pé miraculously ọmọ yẹn á fi ilẹ̀ o. Ẹ gba ọkàn àwọn ọmọ mi lọ́wọ́ ìgbé òkùnkùn. Tó bá pẹ́ cultism ni, ẹ sọ fún Ọlọ́run o, ẹ sọ fún Ọlọ́run o. Tó bá pẹ́ lóòótọ́ àdúrà yẹn ó jẹ yín lọ́kàn. Ẹ rí i pé Ọlọ́run á ṣe ìyanu. Ẹ rí i pé Ọlọ́run á da yín dè. Ẹ rí i pé ẹ̀rí á tẹ̀lé àdúrà yìí. Olúwa, ẹ gba ọkàn àwọn ọmọ mi, Olúwa, ẹ gba ọkàn àwọn ọmọ mi. Táwọn yín bá ń ṣe dáadáa, ẹ tẹra mọ́ àdúrà yẹn náà o. The same prayer náà ni o. Kọ́lọ́run kó gba ọkàn wọn dáadáa, kó secure ẹ̀ sí ọ̀dọ̀ ara rẹ̀. Ó yẹ máa gbàdúrà. Olúwa, ẹ gba ọkàn àwọn ọmọ mi. Ó yẹ máa dárúkọ àwọn ọmọ yín. Ẹ máa sọ àwọn kan tẹ́ rí tí ò tẹ́ yín lọ́rùn. Olúwa, ẹ gba ọkàn àwọn ọmọ mi lọ́wọ́ àgbèrè. Ara àdúrà ni. Ẹ sọ fún Ọlọ́run tó bá pẹ́ àgbèrè ni, ẹ gba ọkàn àwọn ọmọ mi lọ́wọ́ àgbèrè. Ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ dárúkọ ọmọ náà tẹ́ bá pẹ́ rí bẹ́ẹ̀. Ẹ tẹ̀síwájú àdúrà yẹn. Ẹ má dákẹ́. Tó bá pẹ́ rebellion ni, ẹ sọ fún Ọlọ́run, ẹ gba ọkàn àwọn ọmọ mi lọ́wọ́ ìdìtẹ̀. Ẹ gbà. Ẹ fún wọn ní ọkàn tó rọ̀. Ẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ẹ má dákẹ́, ẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ẹ rí i pé ìmọ́lẹ̀ ọ̀tun á tàn sínú ayé wọn. Ẹ rí i pé ọkàn wọn á gba ìyàtọ̀. Ẹ rí i pé ọ̀rọ̀ tẹ́ ẹ máa gbọ́ láti òní lọ á bẹ̀ sí yàtọ̀. Ẹ máa ṣe ṣé ìwọ náà ló ń sọ̀rọ̀ yìí. Ẹ máa gbàdúrà lọ bẹ́ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo ẹ má fi àdúrà ìṣeré o. Ẹ má fi pàápàá ẹ̀yin tí wáyé pé lọ́wọ́ ní àwọn ọ̀dọ́ ní táìmù tá a wà. Ṣé ayé tá a wà kò ràn ọ̀dọ́ kankan lọ́wọ́ rárá àtọ́. Àwọn òbí mi wọ́n pa kún o. Mo sọ tẹ́ bá ti gbọ́ pọ̀ mọ́ yín, ẹ̀yin ò ń sọ fún yín pé òun gbọ́ àwọn noises kan, àwọn kan bá òun sọ̀rọ̀. Ẹ̀yin lẹ́jẹ̀bi wọn, ẹ tètè lọ bá Ọlọ́run kó dáríjì yín o. Ẹ ti mú wọn lọ sí church deliverance nìyẹn o. Mo máa ń sọ fún, mo ti sọ tẹ́lẹ̀, mo á dákẹ́ ni o. Mo ń sòótọ́ fún yín. Ṣé rí ewu ìjọ tí àwọn ìjọ deliverance tán ti kún ìjọ ní Nàìjíríà, ọjọ́ yẹn lólódé ti forí ṣọpọ́n. Ìdí ẹ̀ ni pé ó ní ọ̀nà tí Jésù fi sọ fún wa wípé ká máa fi ṣe deliverance. Ara ẹ̀ náà dẹ̀ ni pé a ò gbọ́dọ̀ ṣe deliverance láàrin ọgọ̀ èrò ènìyàn. Or else ẹni tí ò di ẹrù kankan wá, wọ́n á di ẹrù fún lọ lé. Nígbà tá a bá lé ẹ̀mí èṣù jáde láàrin ìjọ, ṣé gbogbo àwọn tó wà nínú ìjọ yín, ṣé gbogbo wọn ló ní oore ọ̀fẹ́ àti agbára kan náà ni? Irọ́. Wà ní mo ṣọ́ọ̀ṣì kan náà fẹ́ ṣe deliverance, àwọn ọmọ kan dẹ̀ wà lẹ́yìn wọ́n ń sùn. Ẹ ti bá yé àwọn ọmọ wọ̀nyí jẹ́. Àwọn kẹwàá rí bí àwọn dímọ̀ ṣe ń ṣiṣẹ́ lónìí. Ọmọ mi àkàn jókòó. Àwọn dímọ̀ ní kó máa fọ̀bẹ́ yára ẹ̀, á dẹ̀ máa fọ̀bẹ́ yára ẹ̀. Ibo ló ti kàgbákò? Ṣọ́ọ̀ṣì ni. Ibi tí a ti ń ṣe deliverance wèrè kiri. Wọn ò gbọ́dọ̀ ṣe deliverance èèyàn méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Ó wrong. Bíbélì ló sọ bẹ́ẹ̀ fún wa. Ṣùgbọ́n wọ́n á ní àwọn pásítọ̀ yẹn á ní ẹ má bọ́dà. Ẹ máa ṣe àwọn kan máa pọ̀ kẹlẹ̀bẹ̀, àwọn kan máa pọ̀ kẹlẹ̀bẹ̀. Lóṣù tó ń bọ̀ wọ́n á máa pọ̀ náà ni the same kẹlẹ̀bẹ̀ náà máa pọ̀. Wọ́n máa pọ̀ tọ́ lẹ́nu, wọ́n máa pọ̀ aláǹgbá. Tó bá ṣe third month wọ́n máa pọ̀ kẹlẹ̀bẹ̀. Ìjọ ọ̀nà bọ́. Wọn ò lè bọ́, wọ́n máa recycle káàkiri láàrin ara wọn ni. Àṣírí ibẹ̀ nìyẹn. A sì sọ fún Ọlọ́run, ṣé ọmọ yín wà rebellious? Àdúrà yín ni. Ṣé ẹ̀mí òkùn dá ọmọ yín lóró? Àdúrà yín ni. Ṣé ìwà ọmọ yín ó mú kẹ́kún gbọ̀n yín nígbà míì? Àdúrà yín la fẹ́ gbà yìí. Lápá kan nìyẹn. Lápá kejì, ṣé ẹ̀yin Ọlọ́run lógo lórí ọmọ yín? Tó bá àwọn ìwà tẹ́yìn nínú wọn ó mú inú yín dùn. Àdúrà yín náà sì ni, ó ní bẹ́ẹ̀ ṣe máa gbà. Tó bá àwọn ọmọ yín fún yín ní wàhálà, wọn ò mú inú yín dùn, ẹ sọ fún Ọlọ́run. Oh Lord, reset the soul of my children. Kọ́lọ́run kó tún ọkàn àwọn ọmọ yín tò.
tọmọ yín bá fún yín ní problem ẹ sọ fún ẹ dárúkọ ẹ fún Ọlọ́run pé ní orúkọ Jésù Kristi ọmọ yìí ẹ bá mi tún ọkàn rẹ̀ tò. ṣùgbọ́n tí àwọn ọmọ yín bá ń ṣe dáadáa kán má bàa dìdàkudà ẹ sọ fún Ọlọ́run pé Olúwa ẹ bá mi tún ọkàn ọmọ mi ṣe. Repair my children's soul yàtọ̀ wà ń bẹ̀ tó máa fún yín ní problem Ọlọ́run láti reset ọkàn yẹn ni. ṣùgbọ́n tó kọ́ ọkàn wọn ṣe déédéé kọ́lọ́n kó repair ẹ̀ ní sórí pé tọ́lọ́n bá repair ẹ̀ á máa bí ìgbà tọ́lọ́n sáfìsì ẹ̀ ní lójoojúmọ́. Olúwa ẹ tún ọkàn àwọn ọmọ mi tò, Olúwa ẹ tún ọkàn àwọn ọmọ mi ṣe. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ tún ọkàn àwọn ọmọ mi tò, Olúwa ẹ tún ọkàn àwọn ọmọ mi ṣe, Olúwa ẹ tún ọkàn àwọn ọmọ mi tò. Àwọn ọmọ tó ń fa àwọn òbí wọn ní ìṣòro, Olúwa ẹ tún ọkàn wọn tò, Olúwa ẹ reset ẹ, Olúwa ẹ reset Olúwa ẹ reset ẹ Jésù reset ẹ ní orúkọ Jésù. Ẹ reset ọkàn wọn, ẹ tún ọkàn wọn tò, ẹ tún ọkàn àwọn ọmọ wọn tò. Àwọn tí òbí táwọn ọmọ wọn tí wọ́n mú inú òbí wọn dùn, Olúwa ẹ tún ọkàn wọn ṣe, Olúwa ẹ sáfìsì ẹ, Olúwa ẹ sáfìsì ẹ, Olúwa ẹ sáfìsì ẹ kán lè máa ṣe dáadáa sí i. Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí lórí ọmọ wọn, Olúwa ẹ ṣàánú fún wọn lórí ọmọ wọn, Olúwa ẹ ṣàánú fún wọn. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Ẹ já lọ sínú àdúrà àánú wa, àkókò wa ti lọ. Ẹ já lọ sínú àdúrà àánú wa. Ẹ mọ̀ bá ṣe ń gbà ẹyọ a máa ń change posture wa ni. Ẹ má dùn rárá. Mo sọ pé tí máa sọ pé ẹ jẹ́ ká lọ sínú àdúrà àánú wa. Ẹ bẹ̀rẹ̀ àdúrà nìyẹn. Ibi la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Ó yẹ máa gbàdúrà. Ó yẹ máa gbàdúrà. Ó yẹ máa gbàdúrà. Ẹ máa sọ fún Ọlọ́run, ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa ṣìpẹ̀. Bẹ́ẹ̀ ṣe fẹ́ kí Ọlọ́run kó ṣe gan, ó yẹ máa sọ. Ọlọ́run lè gbọ́ àdúrà yín o. Kò sí ẹ̀dá alààyè kan tó lè bá yín ṣe. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacob ló lè ṣe. Tẹ́nìkan bá ní wòlíì lòun, ó ní pásítọ̀ lòun, ní bíṣọ̀bù lòun, ó ní ìdáhùn àdúrà yẹn ọwọ́ ló wà. Ẹni mo sọ pé irọ́ ló ń pa pátápátá. Òun gan ò lè dáhùn àdúrà ara ẹ̀ ká tó wá sọ àdúrà ẹ̀ ní ẹlẹ́ni. Ẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ gbọ́. Yes, Jésù Kristi Olúwa ṣàánú. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀. Àjúbà yín àníkábíyèsí fún ọ̀nà míì tẹ́tú gbàjọ sí wa lónìí. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Jésù Kristi Olúwa ẹ gbà yín wa. Mo gbàdúrà fún yín àtàrà àtẹ̀mí àtọkàn yín lórúkọ Jésù Kristi. Ọlọ́run tún ṣe lónìí. Àtàrà àtọkàn àti ẹ̀mí àwọn ọmọ yín ní orúkọ Jésù. Ọlọ́run tún ṣe lónìí. Gbogbo àwọn ibi tí ẹ ti lérò kí Ọlọ́run kó dáwọ́lé yín, Ọlọ́run dáwọ́lé yín. Àwọn ibi tẹ́ ẹ fọkàn sí lórúkọ Jésù, Ọlọ́run ṣiṣẹ́ débẹ̀. Mo gbàdúrà fún yín pé ẹ̀rí yóò tẹ̀lé àdúrà ẹ̀ àti ẹ̀yin àti àwa. A ó jọ yìn Ọlọ́run pọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú kárí àánú gbà. Mo ní àánú Ọlọ́run lórúkọ Jésù yóò jẹ́ àjẹmọ́nú fún yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.